agbẹnusọ gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ohun tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè lásìkò yìí Alhaji Gbóyèga Oyètọ́lá èèyàn ọ̀gbẹ́ni Ismail Omipidan ó mà ti tú àṣírí nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin ọ̀gá ẹ̀ àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun olóyè Abdulkareem Bísí Àkàdé. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ tó sì tú àṣírí ìpàdé tó wáyé láàrin àwọn alágbára yìí ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2020 èyí tó fìdí ẹ̀ múlẹ̀ pé Arẹ́gbẹ́ṣọlá gan ló dalẹ̀ àdéhùn tó sì jẹ́ aláṣejù láàrin wọn. Kì í ṣe ìròyìn mọ́ pé ọ̀rọ̀ Oyètọ́lá ló dá ìjà sílẹ̀ láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu tó sì jẹ́ pé ìjà Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu ní agbára débi pé àwọn méjèèjì wọn àfojú ríra wọn mọ́, bẹ́ẹ̀ ni ọ̀tá ó ti wà ní àárín wọn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá tí ń gbọ́pọ̀ ọ̀hún nínú àṣírí tí Ismail Omipidan tó jẹ́ agbẹnusọ Oyètọ́lá tó tú nínú ìwé tó ṣẹ̀ṣẹ̀ kọ èyí tó pè ní persona non grata. Nínú ìwé náà ló ti jẹ́ kó di mímọ̀ pé nǹkan tó fa ìjà àwọn méjèèjì ó ní agbára àti pé gbogbo gbìyànjú òun àti àwọn àgbààgbà láti parí ìjà Oyètọ́lá àti Arẹ́gbẹ́ṣọlá ló máa já sí pàbó. Ismail Omipidan ní kété tí òun darapọ̀ mọ́ ìjọba Oyètọ́lá gẹ́gẹ́ bí agbẹnusọ ẹ̀, iṣẹ́ àkọ́kọ́ tóun kọ́kọ́ fẹ́ ṣe ni láti parí ìjà tó wà láàrin Oyètọ́lá àti Arẹ́gbẹ́ṣọlá. Ó ní ìdí èyí ló jẹ́ kí òun lọ rí gbajúgbajà àfáà ilẹ̀ Yorùbá tó dolóògbé ní oṣù kejìlá ọdún tó kọjá, ìyún Alhaji Muideen Ajani Bello tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó lóun lọ rí bàbá náà ń lọ bẹ́ẹ̀ ìpè gẹ́gẹ́ bí ẹni tí Arẹ́gbẹ́ṣọlá àti Oyètọ́lá tó bọ̀wọ̀ fún kó bá àwọn méjèèjì parí ìjà tó sì lóun mọ̀ pé Muideen Bello yóò bá àwọn bàbá méjèèjì parí ìjà. Ó ní gbogbo ìgbìyànjú Sheikh Muideen Bello lórí Arẹ́gbẹ́ṣọlá àti Oyètọ́lá tó bá wọn parí ìjà tó pè wọ́n pọ̀ ló máa já sí pàbó táwọn méjèèjì ò gbọ́. Ó ní lẹ́yìn ilé òun ò tó dúró, òun tó lọ bá gbajúmọ̀ àfáàní tó jẹ́ àfáà àgbà fún ìjọ Ansarudeen ìyún Sheikh Ahmad Abdulrahman ìpè kóhun àti Sheikh Muideen Bello jọ pawọ́pọ̀ ká tó jọ parí ìjà náà. Ó láwọn àfáà méjèèjì yìí wọ́n tún gbìyànjú agbára wọn ó mà tún já sí pàbó. Ismail Omipidan ní òun ò dúró sórí eléyìí, ńṣe lòun tún kúrò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun má gba ìlú Àbújá lọ, òun lọ rí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ìyún sẹ́nítọ̀ Kashim Shettima pé kó jọ̀wọ́ kí ó bá òun bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti parí ìjà Oyètọ́lá àti Arẹ́gbẹ́ṣọlá tó sì ní Kashim Shettima ó sọ fún un pé òun ti rí Tinubu lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n òun yóò tún lọ rí Tinubu. Ó ní ní ṣe ni Shettima ló bá Tinubu ń gbà náà ìyún lásìkò tí Tinubu ò tí ì di ààrẹ. Ó ló bẹ Tinubu sì gbà wípé òun yóò dá sọ̀rọ̀ náà nítorí pé tóun sọ tẹ́lẹ̀ ni pé kí olóyè Bísí Àkàdé kó bá wọn parí ìjà gẹ́gẹ́ bí àgbàlagbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣá o, ó ní ọ̀rọ̀ tí Shettima padà bá Tinubu sọ ló jẹ́ kí Tinubu gbà kán sì fi ìpàdé sí ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2020 ní ilé olóyè Bísí Àkàdé tó wà ní ìlú Ìlá-Ọ̀ràngún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú ìpàdé náà Arẹ́gbẹ́ṣọlá jókòó, Oyètọ́lá jókòó, Tinubu jókòó, Bísí Àkàdé jókòó, alága ẹgbẹ́ òṣèlú APC náà wà ń jókòó. Nínú ìpàdé náà ti fẹnu kò pé Arẹ́gbẹ́ṣọlá kò gbọdọ̀ dá Oyètọ́lá láàmú nínú ìjọba ẹ̀, kó jẹ́ kó máa ṣe ìjọba ẹ̀ kó má pàṣẹ fún gẹ́gẹ́ bó ṣe fẹ́ máa fi ṣe. Tí wọ́n sì ní láti àsìkò náà lọ Arẹ́gbẹ́ṣọlá, Oyètọ́lá àti Bísí Àkàdé àwọn ni adarí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò máa pàṣẹ bó ṣe ń lọ, ṣùgbọ́n kí Arẹ́gbẹ́ṣọlá kó fi Oyètọ́lá sílẹ̀ kó jẹ́ kó máa dá ìjọba ẹ̀ ṣe. Ismail Omipidan ní kàyéfì ńlá ló jẹ́ wípé nínú ìpàdé náà níbi tí wọ́n tún fi ọwọ́ buwọ́lùwé àdéhùn kódà tán ní Arẹ́gbẹ́ṣọlá ló fọwọ́ ara ẹ̀ kọ àwọn àdéhùn tó fẹnu kò sí fáwọn yòókù láti kà. Ó ní lára àdéhùn tó tún ṣe lẹ́yìn tí wọ́n ní kí ó fi Oyètọ́lá sílẹ̀ láti máa ṣèjọba ó ní pé nínú ètò ìdìbò gómìnà ọdún 2022 ká jẹ́ kí Oyètọ́lá kó ṣe sáà kejì ká má ṣe jẹ́ kẹ́nikẹ́ni kó bá du tíkẹ́ẹ̀tì gómìnà APC ètò ń pè ní automatic ticket. Ṣùgbọ́n ló jẹ́ kàyéfì pé níṣe ni Arẹ́gbẹ́ṣọlá ló máa darí àdéhùn yìí. Ó ní nígbà tí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC ọdún 2022 dé, níṣe ni Arẹ́gbẹ́ṣọlá lọ gbé olùdíje kan kalẹ̀ yún Alhaji Moshood Adeoti láti figagbága pẹ̀lú Oyètọ́lá. Orílẹ̀ yìí dùn Oyètọ́lá, Bísí Àkàdé àti Tinubu pé kí ló dé tí Arẹ́gbẹ́ṣọlá ń dalẹ̀ àdéhùn. Ó ní lẹ́yìn eléyìí tí Oyètọ́lá tó fẹ̀yìn Moshood Adeoti jalẹ̀, níṣe ni Arẹ́gbẹ́ṣọlá tó ń gbé ẹjọ́ lọ ilé ẹjọ́ lóríṣiríṣi láti fagilé ètò ìdìbò abẹ́lé tó gbé Oyètọ́lá wọlé. Lẹ́yìn eléyìí Arẹ́gbẹ́ṣọlá kò tó dúró sílẹ̀ eléyìí, ó tó rí pòun tó ṣiṣẹ́ tako Oyètọ́lá lásìkò tí ó dìbò ọ̀hún tó sì ní ọ̀rọ̀ náà ni ló máa fa ìjà
láàrin Tinubu àti Arẹ́gbẹ́ṣọlá pẹ̀lú Bísí Àkàndé àti Oyètọ́lá nítorí pé wọ́n rí pé Arẹ́gbẹ́ṣọlá gan láláṣejù tí ò fẹ́ àlàáfíà tó sì dá gbogbo àdéhùn tán ṣe nínú ìpàdé ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2020 on the 3rd of December 2020 rú.